yeye Ajefunke ambassador yeye Ajefunke láti ìlú Èkó ṣùgbọ́n wọn bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Ẹ káàbọ̀ sílé a kú ọdún tòní ó ṣe wá ń lọ yìí mà bó lè ti rí sí àwọn tó sì ń wò wákàtí àgbàlagbà tí wọ́n sọ fún iṣẹ́ yín fún wọn. Kò sí nǹkan tí mo fẹ́ sọ fún wọn ju pé ohun tá a bá pè ní àṣà àti ìṣe àwa la ní ọ̀làjú òkè ṣe tiwa tó ti yẹ ìgbárùnmọ̀lẹ̀ ló bí gbogbo wa òyìnbó tẹ̀ ń wò yẹn wọ́n ní àṣà àti ìṣe tiwọn o ó lè má jọ tiwa o àwọn ọmọlàgbọ́n tó jẹ́ lára àwọn ilẹ̀ Áfíríkà ń bí wọ́n ní àṣà àti ìṣe tiwọn ó lè má jọ tòṣogbo Ìjẹ̀bú tẹ̀ ń wò yẹn wọ́n ní àṣà àti ìṣe tiwọn ó lè má jọ Tẹ̀gbá tó fi dé Kwara kódà ìlú tí wọ́n ti ń kírun jù wọ́n ní àṣà àti ìṣe tiwọn ẹ jẹ́ ká gbé àṣà tiwọn lárugẹ Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àwọn ẹ̀dọ́tọ́ kó tó wẹ̀ mọ́ òun ṣe kí wọ́n kọ̀ déédéé rántí ẹ̀ ó ṣiṣẹ́ takuntakun ó lapare ó ṣe tiẹ̀ dáadáa la ṣe rántí ẹ̀ kí ló máa rántí nípa tiwa ẹ jẹ́ ká náà ká ṣe dáadáa ká gbé ẹ̀yìn ẹ̀ lárugẹ yìí tá bá wá ṣe lẹ́yìn tiẹ̀ kò ṣe òun la ṣe fún a ṣe fúnra wa àtàwọn ọ̀rọ̀mọdọ́mọ tó máa ròyìn tiwa náà fún lágbájá ti lọ kí ló ṣe é lẹ̀ ṣe bá sùn ṣe tẹ̀ la fi ń rí ìmúra ìsọ̀rọ̀ sí oúnjẹ irun orí wa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni ẹbọ ṣíṣe àṣà àti ìṣe wa ni ẹlẹ́bọ lèmi ò tọkàntọkàn tí ayérayé ọmọ èṣù ọ̀dàrà ni mí ọmọ Ọ̀ṣun ni mí ọmọ Ṣàngó ni mí ọmọ òrìṣà ni mí generally reincarnated òrìṣà lèmi fúnra mi gan bẹ́ẹ̀ ni mo sọ bí Gbárùmọ̀lẹ̀ ṣe lọ wọ́n tún padà dé gẹ́gẹ́ bí òrìṣà àìmọye òrìṣà tó ti bí ságbolé agbolé tẹ́lòmí ò mọ̀ à ń papòdà ni bẹ́ẹ̀ ni wọ́n máa ní bàbá ń kọ́ wa bàbá ti papòdà ó kúrò nínú ayé bí ó bọ́ sínú ayé ìbòmí ó lè já àríwá náà ló tún wà Ọ̀ṣun lọ ó papòdà ó padà dé ṣẹ́tọ́ sáà a ní Ọ̀ṣun mọ̀lẹ̀ a ní Ọ̀ṣun òrìṣà bó ṣe lọ wọ́n tún bí. pẹ̀lú bó ṣe á rí in another 5 years bó la ti máa bá ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá in another 5 years. In another 5 years ibi tá a ti máa bá ìṣẹ̀ṣe tá a bá dúró re tí ò sí àbòsí tá a rí ọ̀bàyéjẹ́ tá a dẹ̀ panupọ̀ tá a bá wí tí kì í ṣe pé àwọn ta ni ẹ bá wa bá ọ̀bàyéjẹ́ wí o tí kì í ṣe pé àwọn gangan tún ti ọ̀bàyéjẹ́ lẹ́yìn tí wọ́n bá dúró re ẹ wo bàbá tó ń pè ní ms bàbá yẹn tó bá jẹ́ kí iṣẹ́ yin bàbá yẹn tí ò sí 419 ẹ wo bàbá wa Ẹlẹ́bùúbọn at the age of 79 years agbọ́pọ̀ wọn kọ́ mansion tí ọmọ mi ń lé láà at the age of 25 years mansion tí ọmọ mi ń lé at the age of 30 years àti babaláwo àti ìyá lóríṣà tí a bá ti jẹ́ kí owó ràn mọ́ wa lójú tó ti yé wa in the next 5 years ìṣẹ̀ṣe máa fáìn jù báyìí lọ. a rí pé lórí ẹ̀rọ ayélujára ẹ máa ń bá àwọn èèyàn ta gan torí èmi jẹ́ ẹ̀kan náà tó máa ń tẹ̀lé yín dáadáa máa rí pé ẹ máa lọ gbé àwọn fọ́nrán kan ẹ bẹ̀rẹ̀ sí tù kí lẹ rò débẹ̀. ní tí mo rò débẹ̀ ni pé tá a bá béèrè nǹkan ṣé báyìí náà ṣe ń ṣe àbáyìí kan náà ṣe ń ṣe tá a dẹ̀ ti gbọ́ lẹ́nu èèyàn bíi 3 4 5 pé báyìí kan náà ṣe ń ṣe tá a bá wá réyàn tó wá ṣe báyẹn dandan ni ká wá sọ̀rọ̀ tó bá tún wá ṣe bẹ́ẹ̀ táwọn ò bá rí a lè má sọ̀rọ̀ ṣùgbọ́n wá ṣe bẹ́ẹ̀ wá gbé wá sí gbangba ọ̀gbẹ̀rì tí ò mọ̀ á rò pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe òun làwa ṣe máa ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ba òun ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe nìkan gan àmì àwọn ẹ̀sìn míì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bàjẹ́ fọ́nrán yìí pẹ̀lú nǹkan tó ba ọ̀pọ̀lọpọ̀ jẹ́ mo lè wọnú gómẹ̀sì kí n lọ ṣòro kan bẹ̀ kí n mú fóònù dání ṣùgbọ́n kí wá rí ikọ̀ rẹ̀ kí n gbé sórí social media ọ̀gbẹ̀rì tí ò mọ̀ ń pa ẹ̀ gan apàrẹ́ báyìí náà ṣe ń ṣe báyìí náà ṣe ń ṣe ó máa tún ṣe bálabàla ju bá a ṣe ṣe yẹn gan lọ òun nìkan tá a máa ń sọ̀rọ̀ lé lórí àwọn kan tí ò sínú ìṣẹ̀ṣe torí pa fẹ́ pa owó àwọn kan tí ò sínú torí pa fẹ́ kí kọ́sítọ́mà pọ̀ ẹlòmíì mú wọnú ìṣẹ̀ṣe ó jẹ́ kí àwọn ẹlẹ́sìn tó kù máa wo ìṣẹ̀ṣe bíi business it's not a business. Do you understand? Kò ṣe business. Kíní kan lọ lórí ayélujára lórí ọ̀rọ̀ ọmọbìnrin tó lọ rìkọ́ọ̀dù olóòlù adẹ̀rí nǹkan tó tẹ̀yìn ẹ̀ jáde gẹ́gẹ́ bí àgbà oníṣẹ̀ṣe irú nǹkan báyìí mẹ́sẹ̀gì ló sẹ́ni fáwọn ọ̀dọ́ pàápàá àwọn jẹ́nsí fẹ́ pé wọ́n bìlí fún ìṣẹ̀ṣe. ọmọ tó lọ wo olóòlù alákọ̀ọ́kọ́ mi ò sí ńbẹ̀ mi ò sí ńbàdàn gbà tó ṣẹlẹ̀ ìtàn tí ò bá dẹ̀ ṣojú ẹni bálabàla là á sọ kówé máa jẹ́ táwọn àgbà wọ́n ní ó lọ wo olóòlù ó bọ́ta ó lóun ò wo olóòlù arípọ́ndọ́rí fún wọ́n ṣe tẹ́lẹ̀ fún wọ́n ṣe tọ̀hún fún ó dẹ̀ tún parọ́ máwọn oníṣẹ̀ṣe wípé kò rí bẹ́ẹ̀ wọ́n ní kóun sọ pé wọ́n ní kóun sọ pé èmi sọ lè ní àbáná o mo ní dákọ́ fọlọ́pàá gbé wọ́n jọ lọ rú ilé ẹjọ́ ó dẹ̀ mẹ́fídẹ́ẹ̀sì láti pé lóòótọ́ ni wọ́n wá bá òun. orúkọ yín lẹ́ẹ̀kan sí orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ tèmi ni ambassadọ yeye Ajefunke ìyáàfin ni olórí láàfin Abíọ́dún ọmọ wọn lẹ́gbàá ní sàbẹ̀ ọmọ Ìjẹ̀ṣà lèmi. àṣẹ àṣẹ. Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó gbójú owó
watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.